Ekaaro gbogbo le Ekaaro mo kí gbogbo ọmọ Ekaaro jèrè sí níwà lókì látorí Odùduwà TV jù. Ọ̀rọ̀ kan ni mo fẹ́ fi hàn gbogbo ọmọ Ekaaro jèrè. Ara tí ó ṣe pàtàkì ká mọ̀ tó wà nínú ìwé òfin, òun ni mo fẹ́ fi ṣe àpẹẹrẹ. Ṣé rí ọ̀rọ̀ tó wà nsàlẹ̀ yìí tí ẹ rí A àti B ẹ̀ 29:4. Wọ́n kọ àwọn kankan tó yẹ pé ó jẹ́ ọ̀rọ̀ ìbànújẹ́ ni. Wọ́n kọ síbẹ̀ pé ọjọ́ orí kíkún túmọ̀ sí ọjọ́ orí ọdún mejidinlogun. Wọ́n wá sọ ní ìkejì, ọmọdé obìnrin èyíkéyìí tí ó bá ti gbé ìyàwó ni wọ́n máa kà kún gẹ́gẹ́ bí ọmọ ọdún mejidinlogun. Ìtumọ̀ yẹn ni pé nínú ìwé òfin ìlú o, arákùnrin kan ó lè lọ fẹ́ ọmọ ọdún méjì, ọmọ ọdún mẹ́ta, ó lè fẹ́ ọmọ ọdún, ó lè fẹ́ ọmọ ìkókó. Tó bá ti fẹ́ nínú lábẹ́ ìwé òfin, wọ́n máa kà á gẹ́gẹ́ bí ọmọ ọdún mejidinlogun. Tí rọ̀ mi yé yín, tí wọ́n máa kà á kún nìyẹn. Ara ń ta ṣe ń sọ pé ká mọ̀ pa ìwé òfin ní èdè wa nìyẹn. Irú àwọn kan báyìí wọ́n kọ ní Gẹ̀ẹ́sì, àwọn kan ò dẹ̀ ní mọ̀. 29 ẹsẹ̀ 4 A àti B ni mò ń ṣàlàyé fún yín. Ẹ bá wa pín ètò yìí sí níwà lókì yín ẹ ṣeun lẹ́ẹ̀kan sí. Ó dàbọ̀. Àtúnsọ̀rọ̀. Ó dàbọ̀.